Ẹgbẹ́jí dé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulyman Egbeji Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Sulyman Egbeji gbogbo olè Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmúnú àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulyman Egbeji gbogbo olè Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulyman Egbeji ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulyman Egbeji ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́ ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì. ó kí gbogbo àwọn tí ń wò wọn lákòókò yìí pé akúdédé àkókò yìí o mo sì kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbà wípé àánú Ọlọ́run ní fi wálẹ̀ o Olódùmarè wà pẹ̀lú wa o gẹ́gẹ́ bí àṣà àti ṣe àwọn ẹlẹ́sìn mùsùlùmí wà ní salamu aleykum wa rahmatulahi wa barakatu àṣà àti ṣe àwọn oníkìrìsìtẹ́nì wà ní àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé o oníbílẹ̀ wọn á kíra wọn pé mo kí ológbe o mo kí ológbe wọn lólógbe jẹ́ o àwọn tọkùnrin mo kí obìnrin mo kí gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n fi gbogbo ara sọgbọ́n tí wọ́n fi gbogbo ara ṣe yè torí ọgbọ́n Yorùbá àpilẹ̀dá ọgbọ́n Oòduà òun ni ìtàn sọ̀rọ̀ lé lórí tó Olódùmarè jogún fún bàbá aláwa nígbà wáṣẹ̀ ayé àtijọ́ mo kí wa pé a kú dédé àkókò yìí ó kọ̀ tẹ̀mí ọmọ yín kọ̀ yí padà Alhaji Dr Sulyman Lawal Egbeji gbogbo ní Ògbómọ̀ṣọ́ òun kí i pé àlàáfíà Ọlọ́run orí ajẹ́njẹ́tàn rẹ̀ ọmọ bá gbogbo wa o a sì tọrọ ọ̀kẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀yin èèyàn mi mo tó dé bí mo ti dé gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé a fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan hàn tí ó jẹ́ ojú táyé kó lè bá àyè ọmọ Oòduà nígbà tá à ní gbàkànbọ̀ kan ní à ń ṣe yìí kí àṣà àti ṣe Yorùbá má bàa parun kí àwọn ènìyàn ó lè mọ̀ wípé Yorùbá sì kù wọn ò fi ṣe règún o ìrántí lọ́wọ́ o ewé yìí là ń pè ní ewé tanná fowó iṣu díẹ̀ ó ní iṣu nídìí ànàmọ́ báyìí iṣu díẹ̀ yẹn lẹ́wọ̀ àgé kéékèèké bí orí ìka báyìí àgé kéékèèké tá a bá ti gé bẹ́ẹ̀ àgé sí ọ̀nà mẹ́rìnlélógún 24 mẹ́rìnlélógún láàgé sí ọ̀nà mẹ́rìnlélógún láàgé sí a mú ìyèrè náà bẹ́ẹ̀ mẹ́rìnlélógún 24 ìyèrè ẹ̀dọ̀ màálù náà àgé sí 24 ṣé wàá rí ìyèrè mẹ́rìnlélógún nìkan la lọ ìyèrè ò nìkan la máa lọ mọ ìsútọ̀nà pé owó tá a gé mẹ́rìnlélógún kékeré a wà á lọ́pọ̀ a wà á dànù sàsùn a fi epo sí a fi iyọ̀ sí ẹ̀dọ̀ màálù mẹ́rìnlélógún láwàá dà sí láwàá sí tó bá ti jiná tán ẹ lè fi iyọ̀ sí ẹ lè fòbó tó yọ̀ sọ́tà rẹ̀ ká sí iyọ̀ rẹ̀ ẹ wàá sòsù kákalẹ̀ ẹ gbé kalẹ̀ tí ó wà tutù ṣe pé oògùn wọn pọ̀ àwọn èèyàn fojú di kọ́lá ń lọ owó kankan mo fọlọ́ múra sí iyọ̀ kankan kó mẹ́ bí mo ṣe máa ṣe nù tó bá tutù nígbà fẹ́ ṣe o ní a máa ra aṣọ fọfọ pàkàn tí ń sùn lóṣù kan nígbà gbé kalẹ̀ nígbà sọ ọbẹ̀ yẹn lé lórí tó bá wá tutù tán wíwà ní kéèyàn gbé wọlé kọ́ bọ́ra lẹ̀ wọ́n kọ́ dà níyàn sí wọ́n lọ́n kásì mo fẹ́ kásì ní ìwé bò mo ń kọ́lé lọ́wọ́ mo fẹ́ yọrí ẹ̀ ìdí náà fẹ́ ra mọ́tò kọ́ dà níyàn kọ́ sọrí sẹ́rí ọbẹ̀ yẹn kéèyàn mọ́ fojú di o kéèyàn dà níyàn tó bá fẹ́ sí mọ́ kékeré wà lẹ́yìn oríṣi ni wọ́n wá jẹ ọbẹ̀ náà ọwọ́ anímájẹ̀mú níjọ́ tó bá ti jẹ́ ọpẹ́ jù kó tó tó mẹ́ta gbọ́dọ̀ sí sàárà ó pẹ́ jù ọjọ́ mẹ́ta gbọ́dọ̀ sí sàárà tàbí kẹ́ni kan bọ́ sí sàárà ló kọ rẹ̀ iye kí tó bá lágbára kò bo ní báárà yẹn ṣe kọ́ lọ́ máa pẹ́ràn o fún àwọn ẹlẹ́gbẹ́ ìjìnlẹ̀ wọn sí sàárà ká máa pàgbó pàǹdàrà o kò ní ìgbà tàjẹ̀ ẹ̀lẹ́ àti sọ̀tọ̀rí àánú ọ̀dà púpọ̀ bó o ṣe tọrí àánú yóò ṣiṣẹ́ sàárà mú ẹjẹ́ kíṣẹ́ rẹ̀ ọ̀pẹ́ kó tó dá torí mo àgbẹ̀ kẹ́tẹ́yìn náà bá lò rí wọ́n máa ń lò ń sì tún yé lò ẹ gbọ́n tí mo sọ wọ́n máa ń lò
èyí lò ìjọ tí màá ṣiṣẹ́ ní ìsìn wà ìjọ kan mọ dẹ́jà rẹ̀ ìjọ tí mi ṣiṣẹ́ ìdálejò kan ló wà á lò ìwò bí ń ṣe ní ìròwó mo mọ̀ tó wó sẹ́ni pé àánú ọlọ́run pé ibi kankan ọ̀kan nù ni ẹlẹ́ẹ̀kejì náà á fi hàn òun ní tàgírì mẹ́rin ní. ó ní tàgírì mẹ́rin ní. àwa aha jẹ́ ara tàgírì á fi hàn aha sínú pépà kan àwọn abọ́ kan aha gbogbo ajé tó wà lára rẹ̀ ẹni gbogbo ara ní tàgírì fi kawó lóko àwa aha mẹ́rin ni o èyí tẹ́ ẹ ha lára rẹ̀ òun lẹ́gùn ewé sáwórí kòkè mọ́. ó lá máa fún ewé sáwórí kòkè mọ́. ó di méjì òun aláwọ̀ ẹkùn ní. ó ní awọ ẹkùn ní. bẹ́ẹ̀ ni ó ní awọ ẹkùn díẹ̀ àwa lọ mọ́. a lọ awọ ẹkùn sáwọ ẹkùn ṣe ń lọ. ó ṣe é lọ ẹ bá ti fi sí ojú ọlọ ẹ kan omi sí díẹ̀ náà ni ẹ wàá lọ yókùn náà máa ṣe lẹbẹlẹbẹ dáadáa báyìí ẹ fún mi sí ẹ máa lọ ẹ bá ti gun ẹgùn dáadáa ibi sẹ ti wá ní ó ti yé àwọn ọ̀jọ̀gbọ́n nílé ẹ wàá lọ mọ ewé sáré fẹfẹ àti ajé ara tàgíìrì kíndìnrín màálù àpò òun ṣe jẹ kíndìnrín màálù àgèsí mẹ́rìndínlógún ìrìn mẹ́rìndínlógún lálọ́ mọ́ á fi kó sí á fi yọ̀ sí láwàá sí òun àìjẹ́ ń wó o àjò ni o. kálábà ṣe ilẹ̀ lálẹ́ nìsín bẹ́ẹ̀ni tá a bá ti ṣe ilẹ̀ abẹ́ bá gbé ránṣẹ́ sí yìnyín àbí ẹ bá fẹ́ bú ẹ ránṣẹ́ tó bá fẹ́ ṣe lọ́hùn tó bá ti ṣe ilẹ̀ yóò jíjẹ́ ńdajì ni ìdajì ni ó jẹ́ kò ní fọ́n sí yẹn tó fi jẹ́ gbogbo tó bá fẹ́ ṣe dára ní àwọn ọ̀rọ̀ lọ́kàn tí bá ń jẹ lọ́wọ́ bàbá bẹ́ẹ̀ lórí o bẹ́ẹ̀ lórí ìwọ tí ẹ bá ti sọ pé òní ṣe nǹkan ẹni lọ́wọ́ ara mọ́tò wọ́n lòún tó ọ̀bàrà mọ́tò lọ́dún pè ní kò sì jù bá ń lọ kò ní ìtẹ̀yìn mú. kò ní nǹkan kankan náà. kò fi ọlọ́gbọ̀n ó sì ń rí bẹ́ẹ̀. bó ṣe wà ní kékeré o. a ní kó dán wò dán wò ló bí yọ ọkẹrẹ. ẹ bá tiẹ̀ wá nílò ìrànlọ́wọ́ kan báyà èèyàn ní bùkátà owó ńlá kan tó fẹ́ gbọ́ bọ́ yóò jẹ owó kan láti mú yóò rò owó yóò tó délé rẹ̀. yóò rélé rẹ̀ o. yóò rélé rẹ̀ o. nínú nǹkan ni wípé ẹ̀yin èèyàn mi àṣà Yorùbá ni kéèyàn tọ́jú ara ẹ̀. tọ́jú ara rẹ̀. ẹlòmíì wà ń bẹ tí wọ́n bá sóògùn fún kò ní jẹ́. wọ́n bá sóògùn fún kò ní jẹ́. yóò ti gbà pé bó ń lọ sọ́ọ̀sì náà bó ń ṣàdúrà kò ní gbà. kò ní gbà. nǹkan kan kọ́kọ́rọ́ ti bí yín ajá jẹ́. kọ́kọ́rọ́ ti bí yín ajá jẹ́. kọ́kọ́rọ́ ti bí yín ajá jẹ́. àwọn èèyàn ń dà láàmú. ó ṣeé ṣe kó ṣe irú ọbẹ̀ wọn kí wọ́n ti rí. ní tí wọ́n sì ṣe fún ni pé yóò ṣàṣìṣe mẹ́. yóò ṣe àṣìṣe bẹ́ẹ̀ ó lè àtàrí kan tó jábọ̀ àti yàtọ̀ sí ìyẹn bẹ́ẹ̀ ò lè jẹ́ tẹ́ńtọ́ kejì kó sùn báyìí kó sì máa bómi sùn lójú wọn. sẹ́mi pé ìyẹn ti lọ́wọ́ nínú mo wá fẹ́ sọ ìwúlò kan lẹ̀. ìwúlò kan lẹ̀. ẹni ọ̀rọ̀ ìbá dojúrú ètí ìka àwúre wọn. kò tí ì kan àwúre o. ewé kan ń bẹ tí wọ́n ń pè ní ewé awẹ́dẹ́wẹ̀lẹ̀kẹ̀. awẹ́dẹ́wẹ̀lẹ̀kẹ̀ ó dàbí ewé ọ̀fẹ́lẹ̀ báyìí wọ́n dà pọ̀ ọmọ inú mi máa lọ bá mi já wa ń bẹ̀ wọ́n ewé awẹ́dẹ́ tí èèyàn bá rí awẹ́dẹ́ gidi. awẹ́dẹ́ gidi. orówó awẹ́dẹ́ ń kórè sí méjì àwọn awẹ́dẹ́ kan wà tí èso ibi tí ìṣòro wà tí èdè kéèyàn fẹ́ fọmọ Yorùbá lẹ́nu ẹlòmíì ìwé ẹlòmíì òdewé mọ̀ ògbékúgbé ni wọ́n gbé wà ní tí wàá bẹ́ẹ̀ gbẹ̀jú sọ kò ṣiṣẹ́ ewé awẹ́dẹ́ ń ewé kan náà bẹ́tà ń pè léwé kùjẹ́kùjẹ́ èèyàn mọ́ dàbí irun gbọ́n lẹ̀ báyìí sì máa ń wù láàrin yìí o kò sí kùjẹ́kùjẹ́ mẹ́ba wọn ètí ìwò kù díẹ̀ ìgbà fi hàn wọ́n á máa hun gbogbo bẹ́ẹ̀ kùjẹ́kùjẹ́ tí ìwọ́nú oògùn ọmọ jẹ́ ewé kùjẹ́kùjẹ́ kì í wọ́nú oògùn ọmọ bó ti fi hàn àwọn èèyàn rí wọ́n ń tà á máa ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí yóò jẹ̀bi kókó báyìí. a ti rí ní ojú ojú ewé kùjẹ́kùjẹ́ ní ewé kùjẹ́kùjẹ́ gidi ẹwà gbọmọ ọwọ́ òsì ọ̀gá ọwọ́ òsì ọ̀gá ayé ọ̀gá ayé bẹ́ẹ̀ni wá gé ẹgẹ ẹwà lọmọ tó bá jẹ́ pé ọkùnrin lẹba fẹ́ fún atare 9 lẹ lọmọ ẹyọ 9 tó bá jẹ́ pé obìnrin bá ní atare 7 ni bí bàbá mi ṣe sẹnu o alẹ́ lomi gan ní ìsinmi ayé dàrú wọ́n ti sin gbẹ́rẹ́ báyìí ó ní ti so sà sin gbẹ́rẹ́ sọ́wọ́ gbẹ́rẹ́ tó jẹ́ pé abẹ́rẹ́ ti Yorùbá nù abẹ́rẹ́ Yorùbá tí Yorùbá tó fẹ́ kọ́ kẹ̀ẹ̀gẹ̀ tí àwọn ìbò náà ó tu nǹkan sí yàn la bẹ́ẹ̀ bá ti abẹ́rẹ́ yẹn pẹ́jọ́ wà wọ́n tọgbọ́n tu inú ẹ̀jẹ̀ ni Yorùbá abẹ́rẹ́ Yorùbá ní gbẹ́rẹ́ kọ́ tako kankan kọ́ tako ẹ̀sìn kankan ẹ̀sìn tó máa ń ṣe tó bá fi lè kọ́ gbẹ́rẹ́ yà kọ́ abẹ́rẹ́ gógó náà
torí ọmọ Yorùbá ṣera wọn ní nǹkan pọ̀. bàbá ẹ lè sí àwọn èèyàn ní ẹ sí àwọn èèyàn ní ẹni fẹ́ kíyè ní. ẹ ti sí àwọn èèyàn ní ó tọ́ ni. ẹni bá ti fẹ́ sọ pé ẹ̀yìn wọn ti sí gbẹ́rẹ́ ìfẹ́ kéyìn orí gbẹ́rẹ́ lára mi kọ́ mi wulẹ̀ gba bẹ́rẹ́ ẹlòmíì gba bẹ́rẹ́ nǹkan tí dìde owó wọ́n tẹ̀ máa fi omi iceberg jó abẹ́rẹ́ ti bẹ́sẹ̀ lómi jẹ́ bàbá ibi tèmi abẹ́rẹ́ ti bàjẹ́ tọ́lọ́rì àti bẹ́ẹ̀ ni gbẹ́rẹ́ tọ́lágbára náà ń bẹ o gbẹ́rẹ́ àgbàná tá a máa sín tó a pín ní ìbá sín báyìí òtútù ó mú un tèè yóò lé tó ti bọ̀tọ̀bọ̀tọ̀ tí ó bá àgbàná lára èèyàn tí ó bá máa ṣe ó ní èso olówó rẹ̀ ń jẹjẹ ìní ayé kò tọ́ a wà á lọ pọ̀ ẹ̀ ń gbádùn mi dáadáa. mo gbádùn yín bàbá. yíyà sí ilé awẹ́rẹ́ wọn ìsọnù o ìwọ kàn fẹ́ sọyún ni àwọn tó wù ì bá dúró lọ́wọ́ wọn. àwọn tó wù ì bá dúró lọ́wọ́ wọn. ìyẹn bẹ́ẹ̀ ló ń gba ti fọwọ́ kọ owó báyìí wọ́n ti rẹ owó burúkú pẹ̀lú mi ti wọ́n fi lè fọwọ́ kọ báyìí owó yẹn bàjẹ́ ni. èso olówó rẹ̀ jẹun á lọ á wà mú ẹyọ atare á fi sí ẹyọ atare á fi sí tọ̀ ìmí ayé kò tọ́ á fi sí á wà á lọ sẹ́ẹ̀rí oògùn yẹn ẹ lè sin gbẹ́rẹ́ mẹ́ta lọ́wọ́ mẹ́rin kì í ṣe dandan kó jọ pọ̀ ẹ̀sìn wẹ́rẹ́rẹ́ ọ̀kan ní mẹ́ta yípo ọwọ́ lọ́wọ́ kejì náà iṣẹ́ rẹ̀ pọ̀ gan tẹ́ bá ti fi oògùn yẹn rá ẹgbẹ́ pamẹ́ ẹlòmíì tún lè lò bẹ́ẹ̀ tí ọ̀bọ̀ wa lè sí gbẹ́rẹ́ bàbá mi ò ní kí n pè mọ́sẹ́ kékeré kó máa fi fọwọ́ àrọ̀ kó máa fi fọwọ́ lára bẹ́ẹ̀ ni àgbà ní ó kù inú ayé rẹ̀ kò sì jù bá náà lọ. àwọn ọlọ́jà tọ̀ àwọn alájọ mi wà tó yẹ pé ó ti gbàjọ ó ti kọ́lé ó ti ra mọ́tò òdìgbò ìgbà tí wọ́n ṣẹ́gbẹ̀rẹ̀ sí lọ́rùn gbogbo ilé ìlọ́ta kọ̀ọ̀kan ẹ ráwọn àkántàntì ní máa kawó báńkì ni wọ́n máa fowó oṣù wọn rọ ni wọ́n máa jẹ gbèsè owó tó wá sí fún báńkì owó burúkú náà bẹ́ẹ̀ wọn ò ní mọ̀ àwọn tẹ̀sán gbọ́n ní ìsìn fi glọ́ọ̀fù bọ̀wọ́ ní ò bá là wá wá yìí báńkì Nàìjíríà ṣe báńkì ìlú èbó ẹ bá rẹ owó tẹ́ fi náà fẹ́ ọlọ́kadà àbí ọlọ́kadà tó náà fẹ́ lómi owó mi tẹ́ lọ́gbọ̀n tó ti délé Haúsá nìyí. ó ti káàkiri. má sọ pé ó ṣe èèyàn ò sí ọ ayé ní sí ọ bá wọn tí wọn náà fi sọ pé èsì èèyàn ò ṣe mí. èyí tí mo wá ń sọ lọ ó ní ewé kùjẹ́kùjẹ́ tẹ́ ẹ bá rántí mo ti sọ ewé àwọ̀dẹ. á wà lọ rè bí ọwọ́ òsì alágẹmọ tẹ́ ń pè ní ọ̀gà àmẹ́líọ̀n ayé ní ẹ nípa o tẹ́ bá ti dé wà lọ sọ́nu gbó àbíkẹ́ sọ́bì kankan mọ́rin lọ Ọlọ́run tóbi lọ́ba ẹ wàá lọ papọ̀ àmọ́ lọ ìwà tari mẹ́sàn-án mọ́ ẹ bá wàá lọ ṣe é róògùn yẹn bàbá mi ló ní àkọ́kọ́ nínú ilé tó bá wà ẹ gbàdúrà Ọlọ́run bọ̀ ṣe pé àti lò nínú àbá mi lọ fi lé ẹnu ọ̀nà nígbà ẹni tí ayé bá ń ṣe tó bá wá dọ̀ wọn tí wọ́n bá fún lóògùn wá ti gba bẹ́ẹ̀ rẹ̀ kọjá àájò tí wọ́n bá ń ṣe fún yóò lè ṣiṣẹ́ àmọ́ ti fọwọ́ ìwọ tó bá pé ọfẹ ṣe lámùjẹ tó fẹ́ mọ dábàá fáwọn èèyàn pé omi tí mo gbé fún ọ yìí lórúkọ Jésù Olúwa ó gbàdúrà wa ó ti ṣe sọ́wọ́ àti alágbèrè bá dáná sọ pé gbà. àbí wọn tó fẹ́ gbọ́ lè lórí tó fẹ́ kó ti bí. rárá o èyí tẹ̀yìn ń sọ òun àlébù lọ jẹ́ fún àbàbà wa tán jẹ́ wòlíì tá a bá mẹ́nu bàárù èyí àlè sọ pé òògùn ni wọ́n ń lò tẹ́ ẹ bá sọ wípé òògùn ni àwọn wòlíì máa ń lò ẹni Ọlọ́run wá pè fún ẹ̀kọ́. ẹni tó lọ pé bàbá mi lọ sọ fún mi bàbá tó bí mi lọ sọ fún mi wọ́n tó bá ti rí fẹ́ẹ̀kì nǹkan tó pọ̀ òríjìnà rẹ̀ wà ọwọ́n ni nígbà tí wọ́n pé wọ́n ṣe gbájú ẹ̀ wọ́n ṣe fọ́wọ́n ní olóògùn gidi ń bẹ wọ́n ṣe fọ́wọ́n ní babaláwo gidi ń bẹ wòlíì gidi ń bẹ tó ń wá pèta sọ̀rọ̀ àpá gidi ń bẹ tó ń pèta sọ̀rọ̀ kò lè já mẹ́nu bá bẹ̀rẹ̀. bàbá èèyàn ọkùnrin tó lè tàbí elépe tó bá ti dojú iṣẹ́ kò lè dági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀kànlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gángan ní solution sọ̀rọ̀ ẹ. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gba tiẹ̀ nìyẹn. ó ti yí àwọn ọkùnrin tó yakilala tá a dá mọ̀ wípé kárakára ní sàlùjọ gángan náà alcoholic bitters lágọ̀ ara olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ náà wà méjèèjì ló ń ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ ara ó mára gbá yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí nǹkan ọmọkùnrin bá kéré jọjọ orí ẹ̀ lọ àlùjọ gángan náà alcoholic bitters ni kò gbẹlura kò dúró déédéé ọ̀pá ìyún náà tọ̀tọ̀ọ̀tọ̀ wàá máa ṣínà bolẹ̀ tàbí elépè nígbà bẹ́ẹ̀ àlùjọ gángan náà alcoholic bitters iléeṣẹ́ suwalok pharmaceutical Nigeria limited tó wà ní number 1 ewu olóye street ìtasọ́ni Ṣàgámù nílẹ̀ Ògùn ló ń produce tó tún package èrè ẹ̀ nílẹ̀ ìgbafẹ́
àtàwọn ọjà ńláńlá tó wà lágbègbè rẹ̀. tó ìmọ̀dọ̀ àwọn alágbàtà jákèjádò Nàìjíríà. àlùjọ gángan non-alcoholic bitters. ìwọ náà gbẹdúrà kó gbà kó kọjá bẹ́ẹ̀. ẹni alálòmíì ni yóò ti fẹnu takò wọn. àwọn tó wá pè ránṣẹ́ bí ẹ bá ti lè fi ìsọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ ìbínú Ọlọ́run ni. bàbá èèyàn Ọlọ́run ni. ìbínú Ọlọ́run ni ọgbọ́dọ̀ sọ tí wọn náà ń gbọ́ orí ẹ̀kọ́ ọgbọ́dọ̀ àwọn bá jẹ́ ní Ọlọ́run ara tí wọ́n kọ́kọ́ sọ náà nù gbàpọ́ lọ́ọ́ lọ́ra wọn sí kódà mọ́ wà lébu ara rẹ̀ èmi náà bẹ lára mi bàbá àjẹ́ pé oníbínú ni pásítọ̀ wa ọlágídí kò sí ọlọ́run rí ẹ nílẹ̀ tí ọ̀ràn wọ̀ ṣe pásítọ̀ wa obìnrin kí n ti ń bẹ̀ ìwé ọlọ́dàjọ́ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run fún àtọ́lọ́lẹ̀ tọ́lọ́run ṣe pé ló dá sọ̀rọ̀ ló ṣe é ẹnìkan ìwé kan ò lè jà bọ́kọ́ ló mọ̀ sí àfa kan ń ṣe gbàsàwò mọ́tara rẹ̀ sẹ́ lọ́hùn mọ́tara rẹ̀ sẹ́ lọ́hùn ẹni bá ti ṣáájú Ọlọ́run lọ́pọ́n lé fúnra ẹ̀ àfikún ọgbà fọlọ́run lára ẹ̀ kó mọ́ bá dààmú ìyẹn máa ń dààmú gan tí ọba ti gbà fẹ́ ní ojú lọ. ìyẹn máa ń dààmú yóò máa dààmú nu yàrá tí òbí rẹ ni tó sọ pé kí lọ wá àmọ́ Ọlọ́run mọ̀jà dààmú àtọ̀yẹ́ lómi ọmọ ti jẹ́ dààmú. bẹ́ẹ̀ni ìyẹn máa ń dààmú. yóò rí pálọ̀ bíi mẹ́ẹ̀lì yóò tún gbogbo olómi èpo fowópamọ́ bẹ́ẹ̀ ìyẹn nìkan kan bẹ́ẹ̀. so bá a ṣe é lo kíní yẹn nu ẹ lè fi sẹ́gbẹ́rẹ́ tẹ́ bá fi sẹ́gbẹ́rẹ́ àmújẹ́nu gbogbo tó bá ti fọwọ́ kàn tó bá gbé fún yàn ò ní máa bàjẹ́ mọ́ àmọ́ pòmọ́sẹ̀ káàfin lè di táwọn èèyàn bá ń gbà wọlé òní máa bá òògùn jẹ́ kó nìyẹn máa fi wẹ̀ tọ́lẹ́ lómi wà tó bá ti lè fọwọ́ kọ òògùn báyìí kì í ṣiṣẹ́ mọ́ lọ́wọ́ àkọsẹ́ yẹn wò ọ̀jẹ̀ bó ti jẹ́ àmújẹ́ lè tọ̀ tí oní ìtàn wa ń sọ ọ lọ ẹ̀yin èèyàn mi ó ní awẹ́dẹ tí mò ń sọ lọ. bẹ́ẹ̀ni awẹ́dẹ rẹ rí ìlú tá a bá ti ṣe òun aya òsì ni kéèyàn máa ya olòṣì kéèyàn fi lé ọwọ́ burúkú ọwọ́ ayé kù lára èèyàn irú ètò wọn kọ́kọ́ sọ ní ọwọ́ ọ̀gá wọn ìyá lè ṣe òun ìsayàsì àmújẹ́ni sẹ́ẹ̀rí eléwé awẹ́dẹ tí mo wá fẹ́ sọ yìí bẹ́ẹ̀ bá ti ní ìwé awẹ́dẹ wù ẹ sì mú iyán èwú ìyẹn tí wọ́n gún látàná. lẹ́lòmíì tó wà lóko mọ́ tó pè ní iyán èwú. ètí wàhálà wa nù wọ́n gbọ́dọ̀ mọ ọmọ Yorùbá irú àwọn tá a gbóko ya ti mọ iyán èwú. tá a máa wú iyán èwú jẹ. ọkà àtàná. ẹ̀wọ̀n mọ ọkà wọ́n máa mọ̀ làbá o. màlà díẹ̀díẹ̀ láàmú á fi kún ìwé awẹ́dẹ yìí. iyán èwú àmọ̀là àná. bẹ́ẹ̀ni àwọn àgọ́ mẹ́tẹ̀ẹ̀ta pọ̀. àgọ́ mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. bẹ́ẹ̀ni ṣùgbọ́n omi òkun láàfin omi òkun láàfin àtomi ọ̀sà kéèyàn mọ̀ wọ̀ òsì òkú nu ayé rẹ̀. òsì òkúrò. òsì òkú nu ayé rẹ̀ òsì òkú nu ayé rẹ̀ nǹkan ni wípé ẹ̀yin èèyàn mi ká mọ̀ torí àwùjáre kí tó mọ̀ tán lẹ́nu ó kọ tèmi lẹ́ẹ̀kan sí ni Alhaji Dr Sulyman Lawal Egbeji Ogbomoso láàyè ẹ̀yin yóò bá fẹ́ rí mi wà l'Ógbómọ̀ṣọ́ ọ́fíìsì wa wà lẹ́kọ̀ọ́ ní Abraham Adesina shopping complex number 58 lónìí páànù l'Ógbómọ̀ṣọ́ bàbá ti lọ sí ẹ̀dùn Alhaji Sulyman Egbeji Ogbomoso láàyè ní Egbeji aláwòye fìlà máa mú ọdọ́dọ̀ mi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè pè mí sí 080 335 80 66 4 080 335 80 66 4 zero number mi ní 080 20 40 59 54 080 20 40 59 54 tọ́ ó dìgbà kan náà máa ń ṣàfihàn. a fẹ́ lọ fi ṣe àfihàn ẹ bá ń gbé àpò. àfihàn iṣẹ́ tá a fẹ́ fi hàn yìí awo egbe ni. a fẹ́ lọ ṣe bí wọ́n ṣe ń ṣe gangan. awo egbe ni awo egbe nu. ẹni yóò jọba wúlò fún tó bá fẹ́ ṣe fún àwọn èèyàn rẹ̀ àbọ̀ fẹ́ ṣe fúnra rẹ̀ awo egbe ni láàrán mọ́ yìí awọ ìjímèrè ni ètò pọ̀ yìí. tó pọ̀ ní awọ ìjímèrè. awọ ẹkùn ni. awọ ẹkùn nu. awọ ẹkùn láàrán mọ́ yìí. láàrán mọ́ awọ ẹkùn ni.
so gbogbo awọ yìí bá ṣe ṣe yìí ẹgbà àdàbí àpò inú rẹ̀ lọ́sẹ̀ rẹ̀ mọ́ gbé. Lawafin aba mixture. Lawafin ògbókangí egbòogi. bẹ́ẹ̀ni o torofin ni iṣẹ́ Lawafin aba mixture lágọ̀ ara. ó ń yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga. ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí paráàdì tó ń roni gorogo. ìfúnpá gíga ibà typhoid. ara ò jí pépé àbí òmókun dáadáa. ọkùnrin tí ò lè ṣe ṣe akọni. obìnrin tí ń kó oṣù ẹ̀ ń ṣe ségesège. Lawafin aba mixture ní kó lò. NAFDAC ìlú ló ń tẹ̀ gbà. iléeṣẹ́ Sulawok Pharmaceutical Nigeria Limited ó wà number 1 ewu olóye street ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀ tó tún package ẹ̀ ó wà ní chemist àti pharmacy stores tẹ́ máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀ Lawafin aba mixture lárùn tẹ́ egbògi tó ṣe gbẹ́kẹ̀lé ní ẹgbà bẹ́ẹ̀. Lawafin aba mixture ní ẹ̀rà ó ṣe wà ní powder ìyẹ̀fun bẹ́ẹ̀ ló wà lólómi iṣẹ́ rẹ̀ pé lágọ̀ọ́ ara. lélẹ̀ sà. ìkódẹ ni wọ́n pè é. ìkódẹ. ó yá báwo la ṣe ṣe. mẹ́rin rẹ̀. mẹ́rin. ilé yìí ó dà sínú odó. á dà sínú odó. ìyẹ́ àṣá. ìyẹ́ àṣá. mẹ́rin. ìyẹ́ agbé. ìyẹ́ agbé. agbé ló ń kórè àdúrà rẹ̀ ti máa sọ. àlùkò náà. àlùkò ó débẹ̀ tí máa sọ yẹn náà. a wà gún gbogbo ìyẹ́ ń papọ̀. a sọ pé a máa pèlò rẹ̀ tẹ́ ẹ máa rí. a kọ́kọ́ gun tí ó kùn náà. nígbà bá wa gun tó bá kún náà tán. láwa da ewé ògò yìí mọ́. ewé ògò gbígbé àbí tútù. ètèyàn bá rí bẹ́ẹ̀. ètèyàn bá ti rí. kó sà ti dé ewé ògò. èyí ó dà mọ́. èyí bá ti wá gun papọ̀ tó kún náà tán dáadáa. èyí ó kó mọ́ ọṣẹ. èyí ó wá kó mọ́ ọṣẹ. ọ̀gbọ́n ló ní kíní kan ìsúnmọ́ rẹ̀ dáàmọ̀ tí wọn ò dá ọ̀ríjínà sọ ti rí báyìí ọ̀ríjínà nu èló lẹ́yìn ọ̀kan bó ṣe wà. 200,000. ẹ sọ̀rọ̀ dáadáa 200,000. 200,000 lẹ́yìn ọ̀kan tí wọn náà ti rí báwọn. àwa ní ẹ dákun Ọlọ́run gbọ́ mi ò ní ju 30,000 lọ sọ́ra ẹ fomi sí báwọn àti rí báwọn ewé òṣùmàrè ọlọ́run ó sì wà kó gbọ́ nǹkan kan ò gbọ́dọ̀ ṣe bó ṣe wà tó kálẹ̀ lásán á jókòó tì á fà wọ́n ńlá kò gbọ́dọ̀ ṣe kí kò gbọ́dọ̀ waste. wọ́n lọ ọtí nígbà wọn. àbá kò mọ̀ ṣe tán èèyàn ò fi orí olóńgbò yìí. orí olóńgbò ẹ jẹ́ káwọn èèyàn rí orí olóńgbò ni ẹ jẹ́ ká rojú rẹ̀ ṣé orí olóńgbò gbígbẹ ni àbí tútù. gbígbẹ ni. gbígbẹ ilẹ̀ èèyàn ò fi tẹ́lẹ̀ àpò yìí. èèyàn ò fi tẹ́lẹ̀ àpò àpò tí bàbá fi hàn wálẹ̀ kan ni èèyàn ò fi tẹ́lẹ̀ àpò báyìí. èèyàn ò fi tẹ́lẹ̀ àpò báyìí. orí rẹ̀ lèèyàn wà kó ọṣẹ téèyàn gùn. èèyàn wà kó ọṣẹ yẹn lé orí rẹ̀ lèèyàn kò lé.
tábà tí wàá kó lé tán ìlẹ̀kẹ̀ sẹ́sẹ̀ fún yìí. ìlẹ̀kẹ̀ sẹ́sẹ̀ fún. bẹ́ẹ̀ni ìlẹ̀kẹ̀ ìtún àti ìfà kì í ṣe gógó lòun tiẹ̀. kì í ṣe gógó ìlẹ̀kẹ̀ kílẹ̀ pé lè. sẹ́sẹ̀ fún. sẹ́sẹ̀ fún lélẹ̀. ìtún ìfà. ìtún ìfà. èèyàn wàá yọ èèyàn yọ àwọn ìlẹ̀kẹ̀ yẹn kúrò lára àwọn kinní yẹn. èèyàn dà lé rí. èèyàn onígun tiẹ̀. èèyàn dà lórí ọṣẹ ni. ọjọ́ mélòó ló wá máa lò bá kàtó ló máa lò bá máa. èèyàn wàá sopọ̀. èèyàn wàá so ọjọ́ méje. ọjọ́ méje ló tó di lílò. ló tó di lílò. bàbá wa sọ̀rọ̀ kan wọ́n ní báwo ni iṣẹ́ kí ló ń ṣe. ọṣẹ àwúre oṣù ọ̀la ni.